tó dẹrú. Ọmọ aláṣọ tó ń wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. Ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọ̀sán òfúnra ó já síná, àgbọ̀n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ jèbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ jèbùrẹ́ o. Káyọ̀nù síra wa ṣóhun ló tọ́. Ẹ jèbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọmọ jò níyàwó. Ẹ jèbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. Ẹ jèbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. Ẹ jèbùrẹ́ o. Àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ jèbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ẹ jèbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá Dámì o. Ẹ jèbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. Ẹ jèbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. Ẹ jèbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. Ẹ jèbùrẹ́ o. Ẹ jèbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè já. Ẹ jèbùrẹ́ o. Ẹ jèbùrẹ́ torí. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní.
fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣì òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá mo kí yín nílé mo kí yín lẹ́yìn odi mo kí yín lọ́mọdé mo kí yín lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò gbogbo yín ni mo kí gbogbo yín pé ẹ kú bó ṣe ń lọ ẹ kú faradà ẹ kú àmúmọ́ra ẹ kú kó ba lè dáa tí ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ̀ ń bá kiri kádẹ sọ pé ẹkú kó bàjẹ́ tẹ̀yin kan náà ń bá kiri mo máa ń sọ ní gbogbo ìgbà yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọ́n wà lórí ètò pẹ̀lú wa àwọn bí oríṣi bíi méjì àbí mẹ́ta ni wọ́n àwọn tó jẹ́ pé ìfẹ́ Ọmọlúkà ni wọ́n ní tí wọ́n fi ń darapọ̀ mọ́ wa wọn ò fẹ́ gbọ́ Yorùbá nation kò kàn wọ́n àgbà kò kàn wọ́n tàbí àwọn tó jẹ́ wípé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ gangan míì Ọmọlúkà náà ṣáà nífẹ̀ẹ́ wọ́n wà lọ́dọ̀ wa ń bí
tó ń wo ètò mo kí yín ẹ káàbọ̀. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ Ọmọlúkà ṣùgbọ́n wọ́n gbọ́ ohun tí mò ń sọ wọ́n nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ Yorùbá tí mò ń tẹnu mọ́ ó wù wọ́n ìkan nìyẹn àwọn náà wà pẹ̀lú mi bí. Àwọn kan dẹ̀ wà náà tó jẹ́ pé wọ́n fẹ́ràn Yorùbá nation wọ́n dẹ̀ tún fẹ́ràn Ọmọlúkà gbogbo wọn náà wà pẹ̀lú mi mo kí gbogbo yín ẹ káàbọ̀. Ọmọlúkà lèmi jẹ́ ọmọ òkòrókòró lógún sá ọmọ àti pàkìrìkìrì lọ́tọ̀ ọmọ ọdúnlógún kàdúbà kákẹ́yà. Èmi náà tún lọ́mọ ògìdé ògúnmọ́gàrá yanajẹ bí olóko ọmọ ọlọ́kà òkúta rìgìdì bógunjà. Ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta. Mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Gbọ́láhàn Aliu mo kí yín Joseph ikú dájú mo kí yín o tọ́ ni ikú dájú for everybody àmọ̀gbàdo máa tó ní kọ́lọ̀ kó lọ́ra ẹ̀ níwá kó já pẹ́ láyé. Adékúnlé Ramon mo kí yín ẹ káàbọ̀ sórí ètò mi o. Bámidélé Kẹ́hìndé ẹ káàbọ̀ sórí ètò. Ọládìméjì Mọ̀nsúrù you are welcome ẹ káàbọ̀ ẹ kú bó ṣe ń lọ ẹ kú kó má bàjẹ́ o. Ọmọlúkà lèmi jẹ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́ ti wá darapọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ẹ bẹ̀rẹ̀ sí ní pín ẹ̀gbọ́ ẹ máa pín prógrámù yìí ẹ ṣí ẹ̀ débi tó bá yẹ kẹ́ ẹ ṣí ẹ̀ dé. Ojú Ayọ̀délé God bless you thank you God bless you. Ẹ pín ètò yìí kẹ́ ẹ rí dájú pé ẹ ṣí ẹ̀ kó dé ibi tó yẹ kó dé. Ní ṣaláì bára wa sọ àwọn ohun tó bá yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ètò tí mo ṣe lánàá ọ̀pọ̀lọpọ̀ lóye òye adẹ̀gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ tí mi ò ráyè sọ nínú ètò mi àná ìyẹn ni màá kọ́kọ́ gbé tí màá kọ́kọ́ bá yín sọ. Kazeem Sulaiman thank you God bless you Ọlọ́run á pọ́n yín lé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ògúnríbidó Ayọ̀délé ó ní watching from Canada God bless you my daddy Ọlọ́run á pọ́n gbogbo yín lé. Mo ṣàlàyé fún yín pé ìwé kan jáde tí mo fẹ́ ká pín fáwọn kábíyèsí ẹni tó ní ìwé mo ti sẹ́ndì ẹ̀ sí tó ní ìyẹn ìwé yẹn àti rédíò àwọn ọba wa kan àtàwọn èèyàn wa kankan wà tó gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀. Rédíò yẹn mo ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú 10 that 10 is 350,000 bó jẹ́ 50 ló fún wa kódà bó jówó rédíò kan ló send a máa appreciate mo sọ fún yín èmi ẹ mọ̀ mí màá lọ bẹ̀ ẹ fojú yín rí tá a bá fẹ́ ṣe é. Àwọn ọba tá a fẹ́ lọ bá abala tá a dé lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣabala tí ẹnìkan máa fi ẹnu lásán tó máa fi ya ẹran sọ́bẹ̀. Abala tí wàá dìde tí wàá ṣiṣẹ́ lójú méjèèjì tí gbogbo àgbáyé á dẹ̀ rí pé òṣìṣẹ́ ni. A ti kúrò lábala tẹ́nìkan ṣẹ̀ máa sọ pé ọmọ Yorùbá ni mí mo fẹ́ ṣiṣẹ́ Yorùbá. Abala yẹn ti kọjá lọ o. Abala táwa nú ẹ̀ abala tí wàá ṣiṣẹ́ ni tí gbogbo ojú dẹ̀ máa rí. Eléyìí sọ̀rọ̀ eye service wàá ṣe ọmọdé á rí pé òun ṣe àgbà á rí pé òun ṣe bí Sunday Igboho bó ṣe ń ṣe ó gbèrú sórí. Òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ lè má pariwo síta ṣùgbọ́n ìwọ tó pariwo síta o ò ní wá pariwo fún wa pé mo nífẹ̀ẹ́ Yorùbá mò ń ṣe Yorùbá. Tó o bá mọ̀ yìí pé o nífẹ̀ẹ́ sí Yorùbá nation tó o dẹ̀ sọ fáwọn èèyàn pé o nífẹ̀ẹ́ sí wàá jáde síta wàá jẹ́ kán mọ̀ abala tá a wà lọ́wọ́lọ́wọ́ ni mo tẹnu mọ́ ojúlala kan fi sọ́rí gbọ́n nínú níwà tútù bí kó gbọ́n nínú kó gbọ́n bí ejò kó nímú wà tútù bí àdàbà so abala tá a wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Prophet Olúwatósìn God bless you ẹ ṣé ẹ̀yin tí ẹ ń wò mí nínú TikTok ẹ máa bá mi pín ẹ̀yin tí Facebook ó yá ẹ̀tẹ̀ ẹ ṣí ẹ ẹ̀yin tèmi ní YouTube ẹ bá mi pín bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe bá mi pín ẹ make sure pé ẹ ń ṣe kí ni ẹ ń ṣí ẹ kẹ máa fi kọ́mẹ̀ntì yìí síbẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ máa pín ẹ̀yin tí TikTok ẹ jẹ́ kí n máa rọ́wọ́ yín o gift yìí ṣe kókó ó máa ń encourage èèyàn ni. Ẹ̀yin tẹ́ ń wò mí náà ní YouTube ẹ fún wa ní gift náà ẹ fún wa ní kí mo náà ń pè kí n tó máa fún wa àwọn pet Sele fún wa bíi super thanks super chat ẹ fún wa $1, $2, $5, $10, $50, $100, $1,000, $1 million bàbá agbára yín bá ṣe gbé ẹ fi encourage wa kí inspiration yẹn lè máa ṣe kí ni kó lè máa jáde pé program yìí kó wá tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́. Ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ ti ń pè lóríṣiríṣi
oríṣiríṣi mẹ́sẹ̀gì ló ti ń jáde. Eléyà pè tọ̀wọ́n á sọ̀rọ̀, ìmí à send message Ọmọlúkà sọ fún Sunday kò gbọ́dọ̀ bá Nàìjíríà mi ṣiṣẹ́ o, kò gbọ́dọ̀ ṣe tó bá wù Sunday kò gbọ́ ẹjẹ́ tètè sẹ́ ẹ̀gbìn kan. Ẹgbẹ́ kí n tó sọ ọ̀rọ̀ Adéyẹmọ fún yín, ẹjẹ́ ìṣàlàyé fún yín tó ń pè mí pé ìjọba ń pè yàn. Mo máa ń sọ̀rọ̀ kan ní gbogbo ìgbà ní program ẹ̀yìn tẹ̀ wò mí ní Facebook, kí ló ṣẹlẹ̀ yín ẹ̀ ń lọ sàlẹ̀ àwọn YouTube ń lọ sókè ní lọ sàlẹ̀ lórúkọ Jésù, gbogbo yín máa ga ni. Mo máa ń sọ kinní kan fún yín, gbogbo ẹ̀yà tọ́lọ́run dá, Ọlọ́run dá Yorùbá lẹ́yà ọ̀tọ̀, ó fi ọpọlọ, ó fi ṣèkẹwàá, ó fi kẹwàá, ó fi gẹ̀wàá. Ṣùgbọ́n èèyàn ò lè wà kó má ní àwọn ibì kan tó ń kù sí táwọn òyìnbó ń pè ní weakness. Lára weakness táwa Yorùbá ní òun ni trust. Yorùbá máa ń trust èèyàn jù. We trust anybody. Wọ́n dẹ̀ ń gbà bẹ́ẹ̀, wọ́n fi ṣe sùtá fún ìran ọmọ Yorùbá. It happens ní pre-colonial era. We trust. Yorùbá máa ń àti gbẹ́kẹ̀lé èèyàn jù. Ó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn. Nígbà tó dé ayé àwọn bàbá Awólọ́wọ̀, ó ṣẹlẹ̀. Bàbá Awólọ́wọ̀ gbẹ́kẹ̀lé èèyàn kọjá àlà, ó jẹ́wọ́. Wọ́n fi igi ganganran tí wọ́n bàbá Awólọ́wọ̀ ní kó máa gún òun lójú igi ganganran yẹn. Òun ni àwọn Ìgbò àti Fúlàní wọ́n jọ dìmọ̀ pọ̀, wọ́n fi igi ganganran wọ́n fi gún Awólọ́wọ̀ lójú. Yorùbá máa ń trust jù. The same thing ní àsìkò MKO Abiola, òun náà trust. Ó ti gbẹ́kẹ̀lé àwọn èèyàn mi lélẹ̀, wọn ò lè ṣe bí báyìí, wọn ò lè ṣe tọ̀hún. He trusted all of them. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n fi gún MKO Abiola, wọ́n fi gún lójú ni, wọ́n jákulẹ̀. The same thing nígbà ayé Tinubu. Tẹ́ ẹ bá rò pé àwọn ọmọ Yorùbá ò dá Tinubu, irọ́ ló yẹ bẹ́ẹ̀. Èmi ò sí lára wọn ṣá o. Mi ò sí lára àwọn tó dá Tinubu o. Òtítọ́ lèmi bá Tinubu sọ. Lẹ́yìn tí Tinubu dẹ̀ wọlé, mo dúró lórí òtítọ́ mi, mo dẹ̀ sì ń sọ lọ. Sunday ò sí lára àwọn tó dá Tinubu, dúró lórí òtítọ́ ẹ̀, mo dẹ̀ sì ń sọ lọ. Kí ni òtítọ́ táwa ń tẹnumọ́ ni wípé kí ilẹ̀ Yorùbá ká dá dúró, ká kúrò nínú abẹ́ ìgbèkùn tá a wà, pé èyí ló tọ́. Mo dúró lórí ẹ̀ wípé ìtótọ́ nìyẹn, ìtí Sunday ń sọ nìyẹn, tèmi ń sọ nìyẹn, tí bàbá wa Akíntóyè ń sọ, àtọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá tá à ń polongo ìtawà ń tẹnumọ́ nìyẹn. That self-determination is the best, is the only option for Yorùbá people. Kí wá ni wọ́n ń gbìyànjú àti mú jáde lórí ọ̀rọ̀ àwọn sójà tó pe olóyè pé kó wá rẹ́ndà iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe promise pé òun fẹ́ bá wọn cop security or whatever, insecurity or whatever you call it. Now ẹ̀yin màmá mi, ẹ jẹ́ kọ́kọ́ ṣe àwọn àlàyé kan fún yín. Sunday Igboho kì í ṣe dìdìrì o, kì í ṣe àpọ̀dà o. Kéèyàn tó lè jà takuntakun kó tó ní orúkọ débi tó ní dé, ó ti ní àwọn ìlàkọjá tóun náà ti làkọjá, àwọn tí òyìnbó ń pè ní experience, àwọn ìrírí tóun náà ti rí. Kò kàn ní dédé kù jáde kó sọ pé sójà ti pè mí, mò ń bọ̀ lọ́dọ̀ sójà, mo fẹ́ bá wọn ṣiṣẹ́. Rárá o. Ẹ mọ kíní kan dájú, nǹkan méjì ní Sunday Igboho pariwo. Àkọ́kọ́, ó sọ yí pé ọ̀nà tí Fúlàní fi ń jẹ wá níyà nílẹ̀ Yorùbá pé òun ò fẹ́ mọ́. Pọ́ìntì kan nìyẹn tí Sunday pariwo. Òpin gbọ́dọ̀ dé bá yẹn ní issue security. Ìkejì tí Sunday Igboho pariwo ní pé ilẹ̀ Yorùbá atóbi tó, a ní gbogbo nǹkan, a tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A ṣe papọ̀ pẹ̀lú Nàìjíríà mọ́. Nǹkan méjì tí Sunday Igboho pariwo nìyẹn. Now, mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé àwọn sójà Nàìjíríà ṣé mo pé ìgbà tí kan kọ́kọ́ sọ̀rọ̀ wípé Sunday Igboho, àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n ti sọ pé wọ́n máa gbé Sunday, wọ́n ti sọ sójà ẹ bá sọ fún kó má máa sọ̀rọ̀, àwọn sójà ti lépa ẹ̀, wọ́n ti lérí ẹ̀, wọ́n ti sọ pé wọ́n máa gbé. Ẹ calm down. Mo sọ fún yín, mo tú fún yín, mo ṣàlàyé ẹ̀ fún yín pé n tí sójà yẹn sọ ni òní ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́nu sí tápírìtì sójà yẹn. Calm down. Èèyàn máa ń béèrè nǹkan ní tí nǹkan ò bá yí ẹ, wàá béèrè. Now, ìyẹn tún ti lọ, eléyìí tá tó ń gbé kiri bá sójà pé wọ́n ní kó máa bọ̀, wọ́n ní kó máa ṣe.
sójà ò pe Sunday o, kẹlọ calm down. Ní Nàìjíríà táwa nú ẹ̀ yìí, gbogbo nǹkan ló létò, gbogbo nǹkan ló lófin o. Number one, tí sójà kan bá jáde tó bá sọ fún àwọn fún Sunday láàyè pé kó wá bá wọn ṣiṣẹ́, mo fẹ́ kẹ́yin ọmọ Nàìjíríà ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ dájú wípé Sunday ò kàn ní jáde náà kó tẹ̀lé wọn kó sọ pé torí pé ẹ pè mí kóun náà dẹ̀ tẹ̀lé wọn, Sunday Igboho ò ní dé irú ẹ̀ wò. Mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ yẹn, ìdí ni wípé Sunday gbọ́ ọlọ́pọlọ pípé ni, ẹ kọ́kọ́ lọ mọ̀ yẹn. Number two, Sunday ní lọ́ọ̀yà. Táwa ò bá tiẹ̀ mọ̀fin, táwa ò mọ̀ ní ti nípa òfin, Sunday fúnra rẹ̀ ní lọ́ọ̀yà tó máa béèrè ìdánpè ní legal advice tá béèrè lọ́wọ́ ẹ̀. Tẹ́ ẹ bá bìlí wípé àwọn lọ́ọ̀yà tí Sunday Igboho ní, àwọn lọ́ọ̀yà tó jọjú ni. Senior advocate wà lára wọn, SAN ó wà lára àwọn lọ́ọ̀yà Sunday Igboho. Àwọn lọ́ọ̀yà tó dẹ̀ jẹ́ human rights activists wọ́n wà lára àwọn lọ́ọ̀yà Sunday Igboho tó mọ̀ nípa ìfún àtẹ̀dọ́ gbogbo tá à ń sọ yìí. So Sunday máa kọ́kọ́ pé wọ́n dá béèrè advice lọ́wọ́ pé ní táwọn sọ́jà sọ ìbáwo ni kò ṣe ṣe sí. Number one, ọ̀rọ̀ ò tiẹ̀ tí ì dé ọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà rárá. Ìdí ni wípé ọ̀nà táwọn sójà gbà tó fi sọ̀rọ̀, bóyá tẹ̀yìn tó kù gbọ́ tọ̀rọ̀ fi ta yín lára, ọ̀rọ̀ yẹn oyún inú gan tá bá sọ sí ó yẹ kó mọ ohun tó yẹ kó ṣe. Ìdí ni wípé sójà sọ̀rọ̀ pé àwọn lè fún Sunday láàyè kó wá bá wọn ṣiṣẹ́ láti lè fòpin sí ètò ààbò tí ò sí yìí. Sunday ò lè tẹ̀lé wọn. Ìdí ni wípé táwọn sójà tó bá jẹ́ lótìtọ́ àti òdodo làwọn sójà fẹ́ kí Sunday ṣiṣẹ́, nǹkan méjì tàbí mẹ́ta kan wà tó yẹ kí sójà ṣe tí gbogbo àgbáyé dẹ̀ máa mọ̀. Àkọ́kọ́, wọ́n máa kọ ìwé sí àwọn ọba ilẹ̀ Yorùbá, official ìwé wọ́n á kọ sí àwọn ọba ilẹ̀ Yorùbá. Ìyẹn àkọ́kọ́. Ìkejì, wọ́n á kọ ìwé tí wọ́n á bu ọwọ́ lù tí ò tiẹ̀ kì í ṣe chief of army lábọwọ́ lù tó máa gbé lọ fún president of Nigeria. President Nigeria òun ni the commander of the grand commander of the armed forces, òun la láṣẹ army. Ìwé yẹn tó bá kọ tán sí Sunday tó fi pè pé ọmọ wa wá ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò yìí o, bá wa ṣiṣẹ́ yìí. Ìwé tó bá kọ eléyìí tó jìbò pè ní tó jẹ́ pé tó máa sọ di òfin, wọ́n á kọ tí wọ́n á gbé tí wọ́n lọ gbé fún president, tí president máa lù ú káàdẹ̀ sáyẹn pé òun mọ̀ nípa ẹ̀. I am talking of the president of Nigeria. Á sàn yẹn ìwé yẹn wọ́n á gbé wá fún Sunday pé gbà ìwé tá a fi pè é lóòtítọ́ àtòdodo òun rèé. Tó di méjì. Ìkẹta tí wọ́n gbọ́dọ̀ ṣe, wọ́n á announce ẹ̀ tí gbogbo ìlú fi máa mọ̀ pé ìjọba gbé iṣẹ́ kan bóyá tó fi máa mọ̀, so that tó bá rí Sunday bó fẹ́ take àwọn action kan kò ní jẹ́ wọ́n lójú, kò ní bà wọ́n lẹ́rù yìí pé ta lélẹ̀ ta lẹ́ni. That is another point. Now tí gbogbo yẹn bá wá rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé in tó tọ́ ni kẹ́mọ̀ pé mi ò ṣe lọ́ọ̀yà but níwọ̀n bá bí tí mo wà. Solomon Ishola, bro, you are clown, no problem, call me whatever you wanna call me, I don't care about you. Àwọn tá fún ẹ lépè wà ńbẹ̀ yẹn. Gbogbo eléyìí tẹ́mi bá mọ̀ pé in tó tọ́ ni, Sunday Igboho mọ̀ pé in tó tọ́ ni, tòró tún ní experience ìjàpá yìí lọ. Ìdí tí ò ṣe lè dá wọn lóhùn yẹn. Sójà kan bí mo ṣe wà lẹ́ni tí mo kéré mọ́ yìí, kí sójà kan dédé ránṣẹ́ kán dẹ̀ sọ̀rọ̀ pé ọmọ Lúkà a nílò ẹ wá bá wa ṣiṣẹ́, máa wá gbéra máa dẹ̀ máa lọ bá wọn ní báràkì pé èmi rèé tẹ́lẹ̀ nídìí. Tí n bá dánwó ẹ̀ wá jẹ́ pé orí mi ò pé, á jẹ́ pé yẹ̀pẹ̀ ló wà lórí mi. Mi ò lè dánwó ẹ̀ wò. Tó bá nílò mi, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí òfin ni, ìwé everything á back ẹ̀ up. Lóòótọ́ Sunday fẹ́ kí security wà, kò sọ pé òun fẹ́ lọ ṣe security ní ilẹ̀ Haúsá, kò sọ pé òun lọ ilẹ̀ Haúsá òun fẹ́ lọ fún wọn ní security, kò sọ pé òun fẹ́ lọ ilẹ̀ Igbo pé òun fẹ́ lọ fún wọn security. Ó ní ilẹ̀ Yorùbá, so tó bá máa fún ní iṣẹ́ ilẹ̀ Yorùbá náà ti máa fún. Wọ́n á dẹ̀ ṣe in a legal way through àwọn kábíyèsí wa, torí àwọn ọba ló ní ìlú, àwọn ló ní ilẹ̀.
so gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin ìyá mi tẹ́ ẹ ti ń pè Ọmọlúkà jọba wa bẹ̀ Sunday kó má lọ kó má ṣe Sunday Ìgbòho kì í ṣe apọ̀dà kì í ṣe dìdìrì ó mọ nǹkan tó tọ́ ó mọ̀fin ó ní àwọn agbófin àwọn tó mọ àwọn amòfin tí wọ́n jiná gidi nínú ètò òfin tí wọ́n bá ń ṣiṣẹ́ so kò lè kú gbùrù kó lóun lọ bá wọn tí wọ́n bá ṣe gbogbo tí mo sọ yìí kò sí sójà náà lábẹ́ ọ̀run tó lè fi anything ṣe Sunday Igboho tíwèé tí ààrẹ Nàìjíríà bọwọ́lù the president of the Federal Republic of Nigeria tó bá buwọ́lù ìwé tí Sunday bá ní ìwé yẹn dání ẹ gbàgbé ẹ lọ fi gbogbo ọkàn yín ẹ lọ fi balẹ̀ kò sí kankan kò sí sójà náà lábẹ́ ọ̀run tó lè fi ohunkóhun ṣe Sunday Igboho so tí ìyẹn bá wáyé ẹ fi ọkàn yín balẹ̀ ẹ̀yin màmá ẹ̀yin bàbá ṣùgbọ́n mo kọ́kọ́ fi ń dá yín lójú pé sójà Nàìjíríà wọn ò pe Sunday àwọn tó ń sọ yẹn kàn ń sọ on their own ni because sójà lólórí there is chief of defence wọ́n dẹ̀ ní chief of army staff ó wà ńbẹ̀ wọ́n ní chief of air staff wọ́n dẹ̀ ní chief of naval staff kò sí kankan nínú wọn tó sọ̀rọ̀ ẹ kàn gbọ́ tẹ́ náà wà kan sọ̀rọ̀ àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ wọn ò ń ṣe spokesperson fún sójà so ẹ lọ fi ọkàn yín balẹ̀ put your mind at rest calm down ṣé ẹ understand ẹ fọkàn yín balẹ̀ kò sí sójà fẹ́ fi Sunday Igboho ṣe kò ṣẹ̀ sí sójà kò bá wọn jà kò sọ̀rọ̀ sí wọn kò àtàkì wọn kò kọlù wọn kò ṣe anything tí sójà fi lè sọ pé àwọn ń wá Sunday tí Sunday bá ṣe Nàìjíríà it is not the responsibility of soldier láti lọ arrest Sunday it is the responsibility of Nigerian police iṣẹ́ tí àwọn ọlọ́pàá wà fún nìyẹn ìtọ́pẹ̀ ní police nìyẹn tí Sunday bá ṣẹ̀ kó tó lè sọ pé wọ́n fẹ́ pe sójà kó lọ gbé Sunday á jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó ti above nǹkan tọ́lọ́pàá lè mú àti pé ìrí tí wọ́n ti rí pé lè kọjá nǹkan tó lè rọ ọlọ́pàá sí bóyá wọ́n ti class as a terrorist or wọ́n ti ká àwọn nǹkan tó ní agbára wọn ká mọ́ lọ́wọ́ bóyá bomb àwọn nuclear bomb àwọn bọ́ọ̀bù tó lágbára wọn ká mọ́ lọ́wọ́ wọ́n lè ní kí sójà lọ máa wà kiri ṣùgbọ́n Sunday kò gbé bọ́ọ̀bù kiri kò ṣe gbogbo nǹkan tó mú dání náà tó dẹ̀ ní ìwé ẹ̀ òun ní sakabula tó ń gbé kiri ìwọ̀n yẹn náà ó gbàgbé ẹ̀ o he has the right láti gbé dání so ìyẹn òun ṣe under the law ìyẹn òun ṣe issue. Now Sunday Igboho wá ní kí n sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá kí n tó wá lọ fún àmọ̀ràn tí mo fẹ́ fáwọn kábíyèsí wa. Ó ní number one ó ní gbogbo Yorùbá pátá ẹ lọ fọkàn yín balẹ̀. Aburú kan ti ṣẹlẹ̀ ó ti kọjá ó ní kí n sọ fún yín pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́ láyé àti láìláì. Ẹ kọ́kọ́ mọ̀ yẹn dájú ó ti ṣẹlẹ̀ rí ó ti lọ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ láyéláyé. Number one Sunday Igboho nígbà tí irú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn kò kúkú ṣẹ̀ nínú ètò òfin ẹ̀tọ́ ẹni láti determine pé mo fẹ́ dá ìjọba ara mi ṣe you have the right to do that. One flag you are you then wò wá ẹ pín program náà jẹ́ kán rí wa flag share this program they are flagging this program wọ́n ẹ̀yin then wò mí TikTok kí ni iṣẹ́ ẹ bá mi tẹ̀ ẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ tẹ̀ ẹ̀yin Facebook YouTube wọ́n ti ń ẹ tẹ̀ ẹ bá mi tẹ̀ ẹ máa share ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí mo ti sọ fún yín àwọn Facebook báyìí wọ́n ti flag ẹ̀ mo sọ fún yín bá mi pín ẹ pé ó ń já sísàlẹ̀ share it. Now ẹ̀yin Yorùbá tòótọ́ ẹ fi ọkàn yín balẹ̀ ẹ̀yin màmá bàbá kò sí ewu tó máa ṣubú lu ẹnikẹ́ni nínú wa mọ́ àti Sunday Igboho àtàwa tá a tẹ̀lé tó fi dórí bàbá wa Professor Banji Akintoye ewu kan kò ní wí kankan nínú wa mọ́ ewu iná ò kì í pàwòdì kò sí ewu tó máa tọ́lu wa mọ́ ẹ fọkàn yín balẹ̀ ìdí ni wípé ìjà tá à ń jà
ìjà tó lẹ́tọ̀ọ́ ni lábẹ́ òfin, ìjà tó tọ́ ni. We want, it is the responsibility of the Federal Republic of Nigeria to provide adequate security for the citizens of Nigeria. But in a situation when there is no security, according to the Constitution, you have the right to defend and protect yourself and your family. Nílẹ̀ Yorùbá dẹ̀rẹ̀, we are all family. Ẹbí kan jọ ni gbogbo wa. Ẹbí kan ni wá nílẹ̀ Yorùbá. Ẹbí mi ni ẹ́, ẹbí ẹni mi. Láre Jìnàdù tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹbí mi ni. Azeez Rahim, ẹbí mi ni. Bàbá mi Ayọ̀délé Adélẹ́yẹ is my father. Bàbá ló jẹ́ fún mi. So what are we talking about? You have the right to defend yourself and the family. And that is what Sunday Igboho is trying to do in the first place. Second one, òun lọ̀rọ̀ self-determination. Mo ti sọ eléyìí fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo ń bọ̀ ná. Wípé ìtàn pè ní self-determination under the United Nations Charter. Ẹni ẹ̀yà tó bá believe wípé àwọn tó láti dá ìjọba ara wọn ṣe, wọ́n lẹ́tọ̀ọ́ láti demand fún self-determination. Òfin ló sọ bẹ́ẹ̀. Nigeria government àwọn fúnra ara wọn wà lára àwọn tó sàn yẹn tó fi di òfin. Nigeria is a signatory to that charter. So ọ̀nà wo ni Sunday fi ṣe? Kò lọ́nà kankan tó fi ṣe. Lọ́nà àìtọ́ níjọba Buhari ló fi ṣe àkọlù sílé Sunday ọmọ Adéyẹmọ. Wọ́n mọ̀ọ́mọ̀ lọ́nà àìtọ́ wọ́n ṣàkọlù sínú ilé ẹ̀ ní. Ẹgbẹ́ sọ́tún kò burú. Wọ́n ti ṣe, ó ti kọjá lọ. Sunday ní kí n sọ pé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ o. Kẹ́ gbọ́ gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin màmá. Thank you, Ọládélé Tèmídáyọ̀. Everybody ló ní right sí self-determination. Ìta béèrè fún nìyẹn. Now, Sunday ní kí n sọ pé ẹ lọ fọkàn yín balẹ̀ o. Ó ní kò ní sí irú ẹ̀ mọ́. Báyà tọ̀run kọjá pé àwọn kan kóra wọn jọ wá àtàkì wa. Kò sí kan tá a kó, there is no reason tó fi máa àtàkì wa mọ́. Gbogbo wa ní ká fọkàn wa balẹ̀ lábẹ́ ibi tí ọjọ́ kù sí yìí. Ọmọlúkà, calm yourself. Bàbá Èkìtì, calm yourself, calm down. Òmeyọ̀, calm down. Yorùbá ló wù mí, calm down. Everybody, calm down. Kò sí ewu tó máa wù wá mọ́. Àwa dúró lórí òtítọ́. Wípé ibi tá a wà yìí kọ́ ló yẹ kí ìran ọmọ Yorùbá wà. A dẹ̀ máa lọ, á jáde. Inú ìgbèkùn la wà. Àti há síbẹ̀. We must do everything to make sure we get out of that place. Calm down. Adédàmọ́lá Heritage, God bless you for me. Calm down. Kò sí wàhálà, kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfa ìbùn ọbẹ̀. Now, mo wá padà. Sunday Igboho rán mi sẹ́yìn ọ̀dọ́. Ẹ̀yin youth. Mo ti define Yèyé Dára Ìyàndá. So kí ni Yèyé Dára ṣe o? God bless you. Yèyé Dára is my sister. Bẹ́ẹ̀ ni o. Calm down. We are one. Calm down. Everybody calm down. Are you live on YouTube? Adi Fọwọ́bàjẹ́. Mommy, no. So Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho ọ̀tàwọ́ bàbá dá. Ó rán mi sẹ́yìn youth. Mo dẹ̀ ó fi dá mi lójú pé òun bọ̀ wá sọ láìpẹ́. Ṣùgbọ́n torí pé gbogbo ẹ̀yin màmá àtẹ̀yin bàbá ẹ ti pariwo pé Sunday má sọ̀rọ̀ mọ́. Òun ló ṣe pẹnu mọ́. Láìpẹ́ ó máa jáde wá sọ ọ̀rọ̀ yẹn fúnra ẹ̀. Ẹ̀yin youth ilẹ̀ Yorùbá ọmọ Adéyẹmọ rán mi sí yín. Kò sí bó ṣe máa rí. Gbogbo yín pátápátá lè nífẹ̀ẹ́ Sunday. Kò dẹ̀ expect pé kẹ́ fẹ́ràn òun. Ó ti gbogbo ẹ̀ ló ṣàlàyé fún mi ni mo ṣe ń sọ fún yín. Sunday Igboho sọ pé
kí gbogbo yín fẹ́ràn òun pátápátá kò possible. Ṣùgbọ́n Sunday Igboho ní kí n sọ fún yín pé kẹ́ ẹ rántí kinní kan ipe ilẹ̀ tóun ń pariwo yìí o ipe gbogbo wa lájọ ní o pé nǹkan wá ní o ó yàtọ̀ sí nǹkan mi kò gbọdọ̀ bàjẹ́. Ó ní kí n sọ fún yín pé kí ló dé tí gbogbo yín tẹ́ ẹ sùn tẹ́ ẹ gbé ìgbésẹ̀. Ìjọba ń jẹ ọ̀la yín máyé, àwọn olóṣèlú wọ́n ń jẹ ọ̀la yín, wọ́n tún jẹ tọmọ yín. Tó bá máa sọ̀rọ̀ wọ́n ní youth are the leaders of tomorrow. Ọ̀nà wo lẹ fi jẹ́ leader? Ọjọ́ wo ni tomorrow yẹn? Àwọn tó rule ní 1976 they are still ruling today. Lẹ́ni tomorrow títí kọjá next tomorrow wọ́n dẹ̀ sì ń ṣe olórí. Gbogbo ẹ̀tọ́ ẹ̀yin tẹ́ jẹ́ youth wọn ò jẹ́ kó tẹ̀ yín lọ́wọ́. Ẹ̀yin ọ̀dọ́ kí ló dé tí gbogbo yín sùn? Ọmọdé yẹn máa ló sọ bẹ́ẹ̀. Ó ní kí n rán yín létí wípé ilẹ̀ yìí o táwọn Fúlàní lérí kankan fáwọn máa gbà either we like it or not fáwọn á gbà á. Pé Allah ló jogún ilẹ̀ yìí fáwọn, ó jogún ẹ̀ fún bàbá ńlá bàbá àwọn. Ilẹ̀ bàbá àti ẹ̀ wà ń bẹ̀ o. Ilẹ̀ tí bàbá ẹ̀ fi ilẹ̀ fún bàbá bàbá ẹ̀, tí bàbá 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 ẹ̀ fi ilẹ̀ fún bàbá ẹ̀, tí bàbá ẹ̀ dẹ̀ fi ilẹ̀ fún ẹ, ó wà lára ilẹ̀ náà o. But think, nígbà tí àwọn ará bí bá lé wa tèfètèfè tán gbógun ti wá, ibo la fẹ́ lọ? Àwa ọ̀dọ́. Sunday Igboho ní kẹ́ ẹ fura, wọ́n ní kẹ́ ẹ jí lójú oorun. Ó ń bọ̀ wá sọ fún ara ẹ̀ sẹ́. Ẹ jí lójú oorun, ẹ ti sùn àsùnpìyè, ẹ ti sùn àsùnpara. Wake, ẹ̀yin youth. Ìjà tí lóòótọ́ Sunday sì máa ríra ẹ̀ bí ọ̀dọ́, ṣùgbọ́n that be ní Sunday. According to United Nations definition of youth, mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà, youth bẹ̀rẹ̀ láti 18 years to 45 years. Kódà àwọn kan ń pè ní 15 gan. 15 to 20 to 45 náà ń pè ní youth. And Sunday Igboho is over 50. So òun náà ń ṣe bébì mọ́, ó ti di dádì. Ọ̀rọ̀ ní kan mú dáadáa grandpa ní Sunday dà lọ. But ó sì ń ronú bí youth ṣe ń ronú. Kí ló wá ṣàwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá? A sọ pé kí gbogbo yín kẹ́ ẹ nífẹ̀ẹ́ Sunday, ó ti sọ pé òun ò ní kẹ́ ẹ fẹ́ràn òun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbogbo wa, gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti protect ilẹ̀ yìí o. If we fail to protect this land today, ó lè má bá lọ́la o. Ǹjọ́rọ̀ mi yé yín? Tá a bá kùnà láti fọwọ́sowọ́pọ̀ láti make sure yìí pé a dáàbòbò ilẹ̀ tọ́lọ́run jogún fún ìran dé ìran wa yìí. Lẹ́ni yìí, ó lè má bá mọ́ ní ọ̀la. Possibility wà ká má lè meet up mọ́ tomorrow. Mo fi eléyìí, mo fi ń bá gbogbo ẹ̀yin YouTube sọ̀rọ̀. Ní kẹ́ ẹ gba Sunday gẹ́gẹ́ bí ipò ṣáṣíwájú. Sunday òun ṣáṣíwájú yìí. Kì í ṣe òun ni youth leader yìí nílẹ̀ Yorùbá, kà ìmọye youth leader ó lọ rẹpẹtẹ. Kì í ṣe òun ni olórí ọ̀dọ́, kì í ṣe òun ni ààrẹ kìnnìkan. But ilẹ̀ yìí káàjọ wà lórí ẹ̀yin youth, àjọ níní o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lẹ́ni ká defend ẹ̀. Ó lè pẹ́ jù lọ́la o, ọ̀la lè pẹ́ jù. Àyè sì ń bẹ nílé ọ̀dọ̀ àgùntàn. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Wọlé nísinsìnyí. Ó tó bá pẹ́ jù, ó lè má bá mọ́. Tó bá pẹ́ jù. Ṣùgbọ́n ìsinyìí lọ́nà àkókò yìí ló lè dìde láti ja ìjà tó tó àti ìjà tó yẹ láti dáàbò bo ilẹ̀ yìí kí ìwọ fúnra ara ẹ kó o bá lè láṣẹ lórí ẹ̀. Tó o bá tún lọ, tó dàgbà, tó darúgbó, tó bá lọ, káwọn ọmọ ẹ kán tún lè láṣẹ lórí ẹ̀. Don't be surprised, ẹ̀yin èèyàn mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ Sunday lẹ́yìn ní o. Ilẹ̀ Yorùbá yìí kì í ṣe Fúlàní nìkan
ló ti ń pàṣẹ nílẹ̀ Yorùbá o. Mo sọ̀rọ̀ fún yín láìpẹ́, àwọn Fúlàní ti ń ta ilẹ̀ nílẹ̀ Yorùbá. Lákùrẹ́ tí mo wà, Fúlàní ń gé ilẹ̀ tà fún yàn o. I don't know other states, but dẹ̀ mọ̀ pé it will happen there. Fúlàní ń ta ilẹ̀ nílẹ̀ Yorùbá. Jesus Christ of Nazareth, ọmọ Yorùbá, you too. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ní kẹ́ bẹ́ síta kẹrẹ̀ sí ní ìjà, kẹ́ máa lùdí mọ́yàn, kẹ́ máa ṣáládàá, kẹ́ máa ṣe gbogbo ẹ̀ rárá. Ṣùgbọ́n mo ń sọ pé ìfọwọ́sowọ́pọ̀ wa ó lè ràn wá lọ́wọ́, ó lè tì wá lẹ́yìn kí ohun tá à ń jà fún kó tó wa lọ́wọ́ lásìkò tó yẹ. Pọ́ìntì kan nìyẹn. Kì í wá ṣe Fúlàní nìkan ni wọ́n fẹ́ jogún Ọmọlúkà sóyìnbó. Màámi Ọlámọdé Adébọwọ́ bá jẹ́ ẹ bẹ̀rẹ̀ o, ẹ má distract mi, ẹ dákun ẹ torí Ọlọ́run. Ẹ ṣé, thank you, God bless. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, kì í ṣe Fúlàní nìkan ló pàṣẹ ilẹ̀ wa ló ní lọ́kàn àti jogún ilẹ̀ yìí o. Àwọn Ìgbò náà ní lọ́kàn àti jogún ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ o. Èmi fẹ́lẹ́ ìkun ni Ìgbòho ò rán mi nìyẹn, bọ̀ mo ń fi kún fẹ̀yìn ọ̀dọ́ ni kẹ́ ẹ bá sí etí yín kẹ́ ẹ gbọ́. Ó di méjì. Àwọn kẹta tí wọ́n dúró sí ipò ọ̀tá tí wọ́n ń retí àti jogún ilẹ̀ yìí lọ́wọ́ ẹ, lọ́wọ́ mi, lọ́wọ́ àwọn ọmọ wa. Òun làwọn China o, àwọn Chinese. Àwọn Chinese gbogbo tí wọ́n plan láyé wọn right now, òun ni bí wọ́n ṣe máa take over ilẹ̀ yìí mọ́ ẹ lọ́wọ́. Àwọn China ti ń ralẹ̀ nílẹ̀ ilẹ̀ Yorùbá yìí, wọ́n ti ń tú ilẹ̀ tà. China wọ́n ti ń build the Chinese community nílẹ̀ Yorùbá yìí o. Adẹ̀jẹ́ youth, ẹjọ́ kí ló ń dààmú wa gan torí Ọlọ́run? Kí ni problem tá a ní gan? China wọ́n fi orílẹ̀-èdè wọn sílẹ̀, wọ́n wọ ilẹ̀ Yorùbá, wọ́n láwọn build the Chinese community, Chinese city, Chinese town lójú ayé wa. Á dàbí àwàdà ni, á dàbí eré, like joke. Wọ́n build díẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ilẹ̀, wọ́n gba ìlú, wọ́n gbà mọ́ wa lọ́wọ́, kò sí kàtà máa ṣe. Ọ̀dọ́ YouTube ẹ dìde. Ìdí tí mo ṣe tó sọ eléyìí ni wípé lára àwọn ọba aládé wa a rí YouTube láàrin wọn o. Bó tiẹ̀ jẹ́ pé ìmídélì tán ti gbé adélé wọn lórí, wọ́n ti di bàbá, wọ́n ti di bàbá wa, wọ́n ti di dádì. Síbẹ̀ a rí YouTube láàrin wọn o. The Bible says the glory of the youth is the strength. Ò bá àgbéyadé sórí kó o jẹ́ bàbá wa òótọ́ ni, but ògo yẹn sì wà ń bẹ̀, that strength, agbára yẹn. Bí mo ṣe kéré mọ́ yìí tí mo sá fún ìjàdùn kí náà ti ń pè é, kí èmi àtàwọn kan bá sì fèsì má sì lè gbà fídíò dáadáa. Tí n bá fèsì bàbá 60, bàbá 70, tèmi àti ẹ̀jọ̀ fèsì máa ń dùn ládùúgbò lẹ̀, torí pé kí ni kò sí strength mọ́. In tó kù fún tó lè máa lò òun ni ìwú orí tí Bíbélì sọ pé ó jẹ́ ògo fún àwọn arúgbó. The glory of the aged is the grey hair tí wọ́n ní. Ìwú orí wọn tó funfun yẹn, òun ní ògo tí wọ́n. Ìwọ ọ̀dọ́ tó sì ní strength, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká jìjà yìí, ká gba ilẹ̀ yìí. Tó bá pẹ́ jù ó mà léwu o. Ẹ gbọ́ tí mo sọ, ó léwu o. Ìgbọràn ó sàn jẹ̀bọ̀ nínú. Mo kúrò lápá abẹ yẹn, ẹ jẹ́ wá bọ́ sí àmọ̀ràn kí n tó sójú òpólẹ̀. Mo fẹ́ kéèyàn méjì mẹ́ta kó pè mí wọlé. Tẹ́ ẹ mọ̀ pé tí bá ti dúró 2-3 minutes tẹ́ ẹ bá ti pè, mo rán de ọ̀fù nìyẹn, torí àwọn táìmù àròjọ musolókù. Náà ẹ̀yin kábíyèsí wa gbogbo, adé apẹ́ lórí, bàtà pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ àdọ́kínní, ẹ pẹ́ bí pẹ́pẹ́ kì í pẹ́, ẹ gbogbo bí ògbógbó diri, ẹ pẹ́ láyé, ẹ paún, ẹ fẹ̀rìgì jobi, ẹ̀yàn bá wa. Lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ bẹ̀ yín, tá a bá rí nínú wa tá a ṣẹ̀yìn, bóyá a ti sọ̀rọ̀, kábíyèsí gbogbo ẹ foríjì wá.
kábíyèsí kẹ́ẹ̀pẹ́ o ẹ̀yin ọba aládé bàbá wa Ọ̀jájá àrólé Oòduà bàbá gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ẹ̀pẹ́ láyé ìgbà ọdún kan ni fún yín kábíyèsí mò ń lò yín as a point of contact sáwọn kábíyèsí tó kù tá a bá ṣẹ̀yìn ẹ foríjì wá ibi tí ọ̀rọ̀ dé dúró ẹ gbọ́dọ̀ bójú ẹ̀yìn mọ́ o kábíyèsí à ń bẹ̀ yín ni o ẹ má bójú ẹ̀yìn mọ́ ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rèé pé kẹ́ ẹ tẹ̀síwájú káwa ọmọ yín ká máa lọ kẹ́ ẹ dúró tì wá ká bójú ẹ̀yìn ká rí yín ibi àgbà là ń bá gbà àwa ò lè sọ pé kẹ́ ẹ lọ síwájú ogun kẹ́ ẹ máa jagun fún wa kí lẹ bí wa fún ìta ń fẹ́ lọ́dọ̀ ní ojú pé ká bójú ẹ̀yìn torí ọ̀tọ̀ ní kẹ́ ẹ sọ pé a wà pẹ̀lú yín káwa náà dẹ̀ máa dunnú pé ẹ wà pẹ̀lú wa kọ́rọ̀ wa dójú ẹ̀ kẹ́ wá sọ pé àmọ́ wọn rí o àwa kọ́ la rán wọn ṣẹ́ o ó léwu kábíyèsí àwa ọmọ tẹ́ ẹ dẹ̀ bí a kì í ṣoní jàgídíjàgan ẹ ti bí wa ẹ kọ́ wa dẹ̀ gbẹ́kọ̀ọ́ a kì í ṣoní jàgídíjàgan ọmọlúàbí ni wa ọmọ tí wọ́n bí tán kọ́ tó ní ìwà ọmọlúàbí dání ẹ̀yin náà lẹ́dẹ̀ tún kọ́ wa pé ká má gbàgbàkúgbà a ti mú òdìkejì ọmọlúàbí yẹn wà lọ́wọ́ wa lósì agbọ́mọlúàbí wa gbé sọ́wọ́ ọ̀tún méjèèjì la kó dání kábíyèsí ṣùgbọ́n ọmọlúàbí wa làwa ń lò ìyẹn la fi ń rìnrìn àjò yìí ẹ̀bẹ̀ là ń bẹ̀ yìí ẹ̀yin ọba wa ẹ̀yin ọba aládé ẹ pẹ́sẹ̀ láyé yìí Yorùbá nation adé ṣojú yín àfẹni tí ò bá yọ́nú sí tí ò fẹ́ tó dẹ̀ tún ń takò lójú ayé gbogbo wa àwọn nìkan ni ò ní ṣojú wọn ìbáṣọba ìbáṣejòyè kò kan yé o mi ò rán yé o ṣùgbọ́n ìwọ tó dúró àìdá o support ṣùgbọ́n tó o bá jáde lẹ́nu ẹ o free ṣùgbọ́n tó o bá lọ ń pariwo kiri pé o support kò lè ṣojú ẹ ṣùgbọ́n èyí bàbá wa tẹ́ ẹ dúró tẹ́ ẹ mọ̀ títọ́ yìí pé ó tọ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn mò ń gba aládùúrà ni ó máa ṣojú ayé yín àtúndú ẹ̀mí yín lágbára Olódùmarè lágbára àwọn tó nílẹ̀ lágbára àwọn bàbá yìí tó ní adé tẹ́ ẹ padà dé wọ̀nyí ṣùgbọ́n ẹ̀bẹ̀ là ń bẹ̀ àwa ọmọ yín ṣe tán àgbàtán là á gbọ̀lẹ́ o tẹ́ ẹ bá ṣe gẹ́gẹ́ bá a ṣe rí yín pé ẹ dúró tán abẹ̀yìn ni ẹ dúró délẹ̀ fún wa o ẹ dúró délẹ̀ fún Sunday Igboho ẹ má dọ́nà kẹ́ yọ shock ẹ má dọ́nà kẹ́ yọ break ẹ dúró tán pátápátá kábíyèsí gbogbo mo gbà ládùúrà ni o mo ní ìgbà ọdún kan ní fún yín ẹ ní fàìsàn lògbà ẹ ní fi ara ríro ẹ ní fi lògbà láyé yín àìrójú àìráyè kò ní bá yín o bóyá nínú àfi tàbí lẹ́yìn àfi àìrójú àìráyè kò ní bá yín àníkún ọlá àníkún owó àníkún ọmọ àníkún aya báàmì ọ̀nìrìṣà àníkún aya ẹ sì máa bá lórí 20 kò sí tó burú nú ẹ̀ kábíyèsí ẹ máa jayé orí yín lọ Ọlọ́run ló gbé yín sáyé èyí táwa ń béèrè lọ́wọ́ yín ni wípé ẹ dúró tì wá tó ẹ jẹ́ ká rí yín nígbàkigbà tá a bá ń lọ tá a bá bójú ẹ̀yìn ká rí yín pẹ́ dúró èyí tí Sunday Igboho nílò jù bẹ́ẹ̀ lọ èyí táwa ọ̀dọ́ nílò kò jù bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ṣé mo parọ́ ni ẹ sọ fún mi pé rọ́ ló pa because ọ̀tọ̀ ní kẹ́ sọ pé ọmọ wa Sunday Igboho ó ti wà òun náà máa ṣe gbáwẹ́ ṣàwó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí Sunday wá dìde ó ní mo ní bàbá àwọn bàbá mi wà lẹ́yìn mi kẹ́ wá rọra gbá ṣọ́ọ̀kì yẹn yọ àmọ́ rí o àránṣẹ́ o ó léwu o yèyé Olútóyè ṣe you are welcome my mommy kò ní bàjẹ́ fún yín bí ó yẹ ká àsomà tọjọ́ mẹ́wàá mo dẹ̀ dédé rí yín lénìí ẹ mà káàbọ̀ ẹ mà kú dédé yìí o ẹkú kó lè dáa kábíyèsí àwa ọmọ yín amọrírì ń tán pè lọ́ba
àmọrírì ìdánpè ní ọba ló nílẹ̀, ọba ló láṣẹ. Àwa ọmọ yín bẹ̀ mọ́ àti rẹ́dì. Ìyà tó ń jẹ ìran dé ìran Yorùbá, gbogbo nǹkan náà gbà lọ́wọ́ wa. Wọ́n gba mineral resources wa, wọ́n gbà lọ́wọ́ wa, wọn ò jẹ́ ó wúlò fún wa. Wọ́n gba kí ló ń pè, wọ́n gba mineral resources wa, wọn ò jẹ́ ó wúlò fún wa. Wọ́n gba èdè wa lọ́wọ́ wa, wọn ò jẹ́ ó wúlò, wọn ò járí sọ. Wọ́n tún fẹ́ gba àṣà wa àti ìṣe wa, wọ́n tún fẹ́ gbà lọ́pọ̀, wọ́n tẹ̀ tún ti gbà. Kábíyèsí, gbogbo eléyìí la fẹ́ dá padà. Nínú àṣà àti ìṣe wa tó sọnù, tí wọ́n jí gbà mọ́ wa lọ́wọ́, òun ló mú kí ẹnìkan kó máa nawọ́ sí yín wípé kábíyèsí, àwa yóò kábíyèsí. Bàbá, ọmọ Yorùbá pọ́nbélé ni wá. Ẹ̀jẹ̀ tó ń sàn nínú ara wa, ẹ̀jẹ̀ Yorùbá ni. It is wrong kó tó wá jọmọ Yorùbá nítorí pé olóòdì ipò kan mú, ó wà láyè kan, kó wá máa nawọ́ sí kábíyèsí pé kábíyèsí báwo ni. Kábíyèsí, àwa mọ̀ pé n tó rọ́ǹgì ni. A mọ̀ yín pé eléyìí rọ́ǹg. Gbogbo eléyìí ló ń ká wa lára. Èdè wa sọnù, àṣà àti ìṣe wa sọnù, gbogbo mineral resources wa sọnù. Wọ́n tún ní ilẹ̀ wa, wọ́n tún láwọn fẹ́ gbà mọ́ wa lọ́wọ́. Kábíyèsí, ẹ gbé gbogbo ilé, ẹ gbé yẹ̀ wò. Tó bá dé level kan, ìlú òyìnbó tá à ń sá lọ, àwọn òyìnbó ò ní gbà wá mọ́. Wọn ò ní tẹ́kí wa mọ́, they won't be able to tolerate us. Torí tá a bá ti di bá à ń pọ̀ jù, Yorùbá wá di alárìn kiri, á wá di alásà kiri, á wá fọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé, á wá di ẹrú. Ilẹ̀ yìí, a gbọ́dọ̀ protect ẹ̀. A gbọ́dọ̀ make sure yìí pé táwa gan bá kọ̀, tá a fail láti protect ilẹ̀, inú gan máa bí Ọlọ́run. Tòrọ Ọlọ́run tó dá wa sí ilẹ̀ yìí, ìwọ gbogbo yín tẹ̀ ń wò mí lénìí, ó dá mi lójú pé nílẹ̀ Yorùbá lénìí kò sí ẹni tán bí ní 1700 láyé mọ́. Kódà kò sẹ́ni tán bí ní 1800 kò sí láyé mọ́. Nọ́tò ẹni tán bí ní 1800 díẹ̀ ní kò sí láyé mọ́. 1800 to 1900, that's 100 years. 1900 to year 2000, that is 200 years. So ẹ sọ fún mi bóyá èèyàn kan wà láyé lẹ́ni tó jẹ́ 200 years kò sí láyé mọ́. That is to tell you wípé àwọn kan dẹ̀ ti wà tó jẹ́ àwọn bàbá ńlá wa tó ti lo more than 1000 years láyé. Ọ̀nà tó gbà fi dé ilẹ̀ yìí tá a fi mọ̀ ìpọ́ Ọlọ́run jogún ẹ̀ fún wa kò yí ẹ. Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa síbẹ̀, ó yí Ọlọ́run ju ìwọ fúnra àti bàbá ńlá ẹ lọ. For that reason, tá a bá jẹ́ kílẹ̀ yìí kó bọ́ lọ́wọ́ wa, inú máa bí Ọlọ́run sí gbogbo àwọn ọmọ Yorùbá. Fáàtì ni mo sọ fún yín. Ọlọ́run fún oníkálukú ẹ̀yà ní ilẹ̀ tiwọn, kò bọ́ lọ́wọ́ wọn, kò sọnù lọ́wọ́ wọn. Kí ló dé tó jáwà Yorùbá la wá fẹ́ pàdánù tiwa? Ẹ má jẹ́ kó Ọlọ́run ò bínú sí wa. Ẹni tó bá fẹ́ pè lè pè o 070 46092484 070 46092484. Bàbá mi Èkìtì, kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún yín, bàbá tó tó bàbá. Ṣẹ́rí ọ̀sẹ̀ tó ń bọ̀ nǹkan tí màá fojú bàbá Èkìtì rí kò ní lè kó tán. Màá bá bàbá Èkìtì pò kò ní kó tán. Ẹgbẹ́ òsókè. Just 2 calls. Ẹ dín sùúrù, ẹ jẹ́ ń gbé yín sí WhatsApp. Ẹ jẹ́ ń gbé yín sí speaker. Ó yá, ẹgbẹ́ òsókè àti ń gbọ́ yín. Ẹ kálẹ́ bàbá. Ẹ yóò dáa fún yín o. Ẹ kú òun. Ẹ ṣe rere láyé. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Kò ní sí, kò ní rẹ̀. Amen. Láyé àtúbọ̀ dálẹ́ lára. Àmín àṣẹ ìdọ̀mà. Wá sí ilẹ̀ yìí. Àmín àyà ha. Orí nǹkan gbòógì nínú àwọn jagunjagun lẹ́gbẹ́. Ẹ má mà pọ́n mi lójú. Bàbá Èkìtì ní kẹ́pẹ́ ń jagunjagun, àwọn tó ń jagun nìyẹn. Èmi ò gbọ́n fún jà kí ilé jà ọ̀lẹ ni mí o. Ìṣe yìí kì í ṣe pé ogun pé ẹ kó bọ̀ ẹ káàdá dání. Ogun òdúpọ̀ ogun ẹnu iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀mí kò ní kọ̀ọ̀kan nìkan náà tí wọ́n lè ṣùgbọ́n tẹ̀ ń ṣe ìtọ́lẹ̀ mọ̀ pé Yorùbá wà lóko ẹrù. Ṣùgbọ́n pépé iná ń ṣiṣẹ́ takuntakun àtàwọn mídíà tó kù. Jí gbogbo ọmọ Yorùbá
ẹ̀yìn táwọn jí ọ̀pọ̀ ti sọ wípé entertainment ní entertainer ní àbí àdéhà entertainment tẹ̀ ń ṣe yẹn ó mú yẹ́ torí pé ọmọ kan ní iṣan máa lè. ṣe rí nǹkan tèmi fẹ́ sọ ni pé àwọn ọba wa bàbá wa ọlọ́jọ́ pẹ́ fún wa o. ṣe rí wọ́n ní pé tí ọ̀tá bá pọ̀ lápọ̀jù a máa múnú ẹ̀ ṣe tó bá ti bí òní ó jẹ́sẹ̀ àgbàlagbà a máa múnú ẹ̀ ṣe ọ̀rẹ́ ẹni. ní wípé bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu nǹkan tẹ́lẹ̀ máa bẹ̀rù fún mi wípé ẹ̀yin mo ń lọ́rọ̀ máa sọ o ẹ ṣe dáadáa o ọba tó bá jẹ́ tí ìlú bá lójú ayé ìgbàgbé ẹ̀ ilẹ̀ bàbá yín ọmọ àlè ló fi owó òdìdí wèrè bàbá ẹ̀ o Ìgbòho ọmọ yín ló jẹun torí wèrè ilé láti níwèrè ta ẹ má gbé ọmọ yín fún ẹkùn pàjẹ ẹ̀yin lẹ́wà ń bẹ̀ lónìí Yorùbá gbọ́dọ̀ mọrí ìjẹ́sí wà ń bẹ̀ àwọn gbọ́dọ̀ tẹ́lọ̀ wípé ẹ̀yin lẹ máa jẹ́ last president of Nigeria. lágbára Olódùmarè. Yorùbá ló gbé Nàìjíríà dání gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa kò sí Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà ẹ má bínú bàbá mi ẹ jẹ́ ìyànnà lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yìí sà. ṣe rí gbígbé tá a gbé Nàìjíríà lọ́wọ́ bàbá ni wípé tí Yorùbá bá débẹ̀ ń sìn bí ara ṣe ń kọ aráàlú wọ́n máa tún ibẹ̀ ṣe tí Nàìjíríà bá jẹ gbèsè Yorùbá máa try láti jẹ́ pé kó ní Nàìjíríà kó ní good name wọ́n táwọn Fúlàní bá ti débẹ̀ àwọn ni wọ́n ń dà lúrú àwọn ni wọ́n ń kó gbogbo nǹkan tó yẹ ká máa rí ní ilẹ̀ tiwa wọ́n á kó lọ sí ilẹ̀ tiwọn wọ́n á lọ gbèsè sílẹ̀ sí Nàìjíríà wọ́n á wá jẹ gbèsè tí wọ́n á lọ́rùn sílẹ̀ nǹkan tẹ́ni máa sọ fún bàbá ní pé àti gbogbo lé kó lọ jẹ́ kí ẹ̀rọ olóyè Sunday kúndùn Yorùbá ẹ má jẹ́ ká ṣọ̀tá ara wa ẹ má sọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ ọ̀tẹ̀lẹ̀ ti pa Abíọ́lá o ọ̀tẹ̀lẹ̀ ti pa Awólọ́wọ̀ eléyìí kò ṣeé pa fún yín o ẹ̀yin bàbá wa kábíyèsí ọjọ́ ìyá dalẹ̀ o ẹ̀yin ilẹ̀ rí nǹkan báyìí wọ́n sọ wípé tí kìnìún bá wọ̀ yìí tó bá gbé ọmọ táríkà wọ́n sọ wípé ohun burúkú lọ ṣùgbọ́n tí kìnìún yẹn bá wọ ìlú tí ẹ lọ tí kìnìún yẹn tún padà wọ ìlú tó pa ọba tó pa ìjòyè tó pa ya ọba wọ́n á ní ohun bí wọ̀ nínú ẹ dúró lórí ọmọ yín Ìgbòho àti gbogbo àwọn ọ̀rẹ́ tó bá máa ṣiṣẹ́ bàbá yẹn kò dẹ̀ béèrè anything ó jà fún ẹ̀yìn kí ló tẹ̀ wá ní support Sunday sẹ́yìn support bàbá Ìgbòho olówó mélòó lẹ́yìn ní Nàìjíríà tó ní owó bí ọlọ́run ṣe kẹ́ bàbá yẹn tó lè jẹ́ ìyá ìjáde pé àní mo nífẹ̀ẹ́ lọ mi gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ Sunday Ìgbòho kò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹjẹ́ sọ kí nǹkan fún kéèyàn bá kọ̀ dẹ́mu olóyè Sunday Ìgbòho kò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ọlọ́run rẹ̀ ń jẹ́ kó gbé sọ́wọ́ agbónípa ọwọ́ ayé òní ká wọn òní ká gbogbo wa òun tẹ́lẹ̀ máa sọ ní pé àwọn á nílẹ̀ kó kálukú sọ ilẹ̀ tí sọ́jà bá fẹ́ ṣiṣẹ́ tí wọ́n lọ ṣiṣẹ́ wọ́n mọ bí tí kírímìnà wà kan lọ bí wọn. ọ̀gùn pọ́sù kan ní pé kọ́ fún wa ní ọ̀dà sí wa ká lọ máa ṣe ó ká tún lọ tó tètè ṣe ká padà sí ibi tí a ti wá láti ilẹ̀ wá torí ẹgbẹ́ ẹgbẹ́ gígan fún lónìí ohun tó ń mú wọn bẹ̀rù Yorùbá kò tẹ̀yìn Sunday Igboho ní ilé ìtajà sọ lọ́wọ́ báyìí ní nǹkan táàgì sọ lọ́wọ́ báyìí ẹ̀ ló sà. wọ́n gbọ́ yìí. wọ́n mọ̀ wípé òun ni akíkanjú wa ẹ jẹ́ kí n kọ́ yé yín lónìí bàbá wa Gani Adams kò sẹ́ni tó bá wọn dúró fún tí wọ́n lọ ṣe kí tí wọ́n lọ fi ẹ̀jọ̀ lórí òwe tí wọ́n mú olórí ogun lẹ́jọ́ ráyè bàbá téèyàn bá jẹ́ olórí ogun ẹ̀yin ẹ bá sọ nínú ọ̀rọ̀ yẹn dẹ̀mọ̀ pé Yorùbá máa ń di ọ̀rọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àti ìgbàgbé ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá ò ṣe é dà fún ṣe mọ̀ wípé Yorùbá ò ṣe é dà fún yẹn ẹni tó bá mọ̀ pé Yorùbá ò ṣe é dà fún ìgbà tẹ́ mọ̀ pé Yorùbá ò ṣe é dà fún kò yẹ kẹ́ gbóòjè dání ẹni tó bá ti gbóòjè tẹ́ gbà yẹn ẹ gbọ́dọ̀ gbóòjè àṣẹ́rígọ̀dù ẹ̀tọ́ yín láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá pátápátá àwọn Yorùbá ló máa rí wọn máa kọ sára sí kò sẹ́ tó mọ olóyè Sunday Igboho láti ìkọ̀kọ̀ tẹ́lẹ̀ ìrẹ́jú pé fún fáwọn èèyàn ló lọ́ ṣe nífẹ̀ẹ́ tó yẹ ẹni tó bá ti ní ìfẹ́ ìrọ̀ ẹ̀ wàláì Ọlọ́run ò ní bínú sí Ọlọ́run máa yọ́nú sí dé àlìkámà ni torí ẹ̀ èmi bẹ̀ yìí mo dẹ̀ rọ̀ yìí mo bẹ̀ yín ọmọ Yorùbá ẹja kùfẹ́ lò ẹni gbọ́dọ̀ ló mọ bí Nàìjíríà ṣe ń lòdì ẹni tí wọ́n pa wọn ò ní gbàgbé ẹ̀
ẹ̀wọ̀n ẹjọ́ nígbà bí ẹ̀fọ́ rẹ bá o. ẹni tí wọ́n dé oko ẹ̀tọ́ slọ́tà ẹ̀jẹ̀ ní slọ́tà ẹran àwọn ẹbí ẹ̀ wọn ò ní gbàgbé ìṣẹ̀lẹ̀ yẹn. ẹ má jẹ́ ká máa fi ọ̀tẹ̀ ẹ má jẹ́ àti ba tó dára jẹ́. èmi tó ẹ̀mí òkú ẹ̀ kò jẹ́ kókó ọjà tabadẹ̀ ti fi ètò ọ̀tà kò fi ń dalẹ̀ o. so èmi máa bẹ bàbá Gani Adams ṣẹ́gun dẹ̀ ti mọ olóyè Sunday Igboho is a very loyal and humble man wàláì bàbá yẹn nǹkan táyé ti kó jẹ. ẹ ṣé brọ́dà wa ẹ ṣé torí àkókò wa ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ God bless you thank you ẹ ṣeun. Tọ́ba sì fẹ́ pè wá ó dà ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣé gan. Tọ́ba sì fẹ́ pè ẹ jẹ́ ká gba ìpè ọ̀kan sí ká dẹ̀ rán dẹ̀ ọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ inú mi dùn bàbá Èkìtì ti wà pẹ̀lú wa mo sọ fún yín wípé a nílò rédíò 10 láti lè yà sáwọn ààfin àwọn ọba wa rédíò 10 àti ìwé tí mo fi hàn yín yẹn mo dẹ̀ ti ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ mi ẹ ṣe lẹ́kìtì torí mi ní kúrò mi kí n máa sá lọ sí Èkìtì nígbà tí bàbá Èkìtì dẹ̀ wà bẹ́ẹ̀ tóun náà ń ṣiṣẹ́ mo lè fẹ́ lọ sọ́dọ̀ tèmi bí kí ní kó wá àjọrìn òun náà lè fẹ́ rin tiẹ̀ kó pè mí àtúnjọrìn alẹ́ tó jọ gbéra ó dọ̀ṣun alẹ́ jọ gbéra so ìrìn yẹn a nílò ìrànlọ́wọ́ yín rédíò 10 tí mo sọ yẹn that is 350 péré 350,000 owó tí ń pé nílé ọlọ́run á gbé ọwọ́ yín sókè ọlọ́run á bùkún gbogbo yín ẹ ràn wá lọ́wọ́ we must enter the palaces àwọn bàbá kan ò tí ì mọ ìdí pàtàkì ìdí tá a ṣe fẹ́ gba Yorùbá nation àfẹ́jẹ́ kan mọ̀ ẹ ṣé o ọlọ́run àpọ́nilé tí ò bá ti sí kọ́ mọ́ o hello sir who is this. Tí ò bá ti sí kọ́ let's call it a day gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ gbogbo gbà èyí tẹ́ bá fẹ́ ṣe oko ilẹ̀ wà ẹ̀pọ̀mọ̀lúkà ilẹ̀ wà tẹ́ bá fẹ́ kọ́lé either in Ekiti state Ondo state Ọ̀yọ́ state Ògùn and Lagos ilẹ̀ wà anílẹ̀ sí ní Èkó anílẹ̀ sí Badagry anílẹ̀ sí Ìkòròdú anílẹ̀ sí Ẹ̀pẹ́ ẹ kàn sí wa either ẹ fẹ́ fi ṣoko ní abẹ́fẹ́ kọ́ ilé iṣẹ́ síta abẹ́fẹ́ kọ́ ilé sí tẹ́fẹ́ máa gbé ẹ kàn sí wa kábà ní gbé jáde ilẹ̀ tó jẹ́ níhùn tí ò lẹ́jọ́ lórí lógùn state ó wà a ní náà lọ́yọ̀ọ́ a ní lẹ́kìtì a ní lóńdó state àwọn ilẹ̀ tẹ́ lè fi ṣoko ilẹ̀ tẹ́ lè kọ́ ilé ìgbé sí gbogbo ẹ̀ ló wà àwa ló kọ ànílù ní jìbìtì ọlọ́run má bà wá kó má borúkọ tọ́yọ́tà àti ní kọ́lọ́run kó má bàjẹ́ fún wa ànílù jìbìtì fún yín o Ọmọlúkà orúkọ tó lọ fáàní tẹ bá fẹ́ rà á ẹ kàn sí wa kábà yín ṣètò ojú òní tì yín lágbára Olódùmarè gbogbo apápátá òkè lọ́wọ́ afúnigbé òkè ládọ máa lọ Yorùbá nation yìí aṣojú ẹ̀mí yín aṣojú mi by the grace of God láṣẹ Ìdùmarè ó yá kọ tiẹ̀ jáde ìbùkún ní bórílẹ̀-èdè Yorùbá yára di ẹ má jò pẹ́ ìbùkún ní bórílẹ̀-èdè Yorùbá yá kọ́ ó tí ì kọ́ o tí ì kọ́ o mélòó ni mo ti rí bẹ́ẹ̀ yẹn ó yá kọ́ ìbùkún ní bórílẹ̀-èdè Yorùbá nọ́mbà mi lẹ̀ ń wò yìí o 07046092484